Àjọ Àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ ìgbanisíṣẹ́ nípínlẹ̀ Ondo. Àjọ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ti kéde pé ìgbanisíṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu o. Wọ́n ní ètò ìgbanisíṣẹ́ yìí ní ìjọba ìpínlẹ̀ Ondo fọwọ́ sí láti mú kí ètò ààbò fún ẹ̀mí àti dúkìá nípínlẹ̀ náà péye sí i. Nínú àtẹ̀jáde kan tí Muyideen Fábùnmi fi síta lórúkọ ọ̀gá wọn ní ọjọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún yìí ló ti sọ̀rọ̀ yìí di mímọ̀. Ó ní àǹfààní ìforúkọsílẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kejìlá sí ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún yìí. Ó sọ síwájú pé ẹnikẹ́ni tí yóò bá kópa nínú ìdánwò náà gbọ́dọ̀ jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ondo tí ọjọ́ orí rẹ̀ sì gbọ́dọ̀ ju 20 ọdún lọ. Ẹ ó rántí pé àjọ Àmọ̀tẹ́kùn Ondo ni wọ́n dá sílẹ̀ ní ọjọ́ 4 oṣù kẹta ọdún 2020 nínú òfin ìpínlẹ̀ náà.